wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní máa lò mí nìyẹn bí ṣe break into the ranks àwọn iṣẹ́ ọ̀gá Bello nìyẹn wọ́n wà ládùúgbò ẹsẹ̀kẹsẹ̀ tó ti rí ọlọ́pàá tó ti rí ọlọ́pàá gbá mi létí lẹ́yìn kan ti pariwo wọ́n máa ti gbá captain létí ìgbà kan àwọn kan ti ń yọ ìgò wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti ń jùgò unfortunately lẹ́yìn yẹn tó mú mi wọ industry yẹn àwọn tó kù reckon pẹ̀lú mi they saw me as a threat so mi ò bọ́dà wọn ti ẹ̀gbọ́n kankan ìgbà tí lọ́tún lọ́sì mi ò sọ anything wọ́n ṣàmú mi lọ sí station Lion Building so immediately tí wọ́n mú mi lọ àwọn aráalé mi ti pe ìyẹn pé ọmọ ti mú ẹ̀gbọ́n ẹ̀ lọ station nǹkan kan báyìí lórí nǹkan kan báyìí mo dẹ̀ wọ́n olófin tó dẹ̀ nìyẹn kí ló ṣe kò báṣọ jẹ́ ṣé kò jalè ṣé kò jà kò sí wàhálà tó jẹ́ bẹ́ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ yẹn wá bá wa ń bẹ̀ wọn ò mú mi wọnú station èmi ń bá wọn fà lọ́wọ́ wọn kàn mú mi sínú kíọ̀sì kan across the police station ni ẹ jẹ́ ká wọ station kí n lọ kọ statement wọ́n ní no inú bẹ̀ lọ́ mú mi sí pẹ̀lú àwọn ọmọọṣẹ́ mi méjì tí wọ́n kó pẹ̀lú mi kí n rán ọmọọṣẹ́ mi kan kó lọ káṣọ wa a ní ẹ jẹ́ àwọ̀ ní station kémi kọ statement mo mọ̀ kí n ti máa kọ́ orúkọ tèmi ni Ọlákúnlé de-Silver ọmọ bíbí inú ìlú Èkó ni mí ọmọ bíbí Èkó ni mí láti Lagos Island and to be precise Púpọ̀ Àgùdà tí àwọn olóyìnbó máa ń pè ní Brazilian quarters which is campus area ibẹ̀ ni mo ti wá. Pẹ̀lú fọ́lọ́ ẹ ṣeun gan sa bàbá báwo lẹ ṣe wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé báwo ni ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ sá. Láti kékeré mi back in the days la máa ń wo Yorùbá movie Yorùbá programs lórí TV bóyá ní NTA Ìbàdàn tí àwọn ọ̀gá wa Yinka Quadri Madam Ṣájẹ́ tó máa ń ṣe Yorùbá ni màá ti ń wò pé mo dẹ̀ like kìíní but actually wù mí òun ni line tí popsi mi wà then because then it was into advert bàbá mi most advert tí àwọn òyìnbó bá ṣe ń gbà yẹn most of the adverts tó ń wá láti America bó jẹ́ títago ní Parker pen so many adverts toothpaste is a Colgate or close up either of the two popsi mi ni wọ́n máa ń lò so mo ti máa ń rí dáàdi mi lórí TV tó dẹ̀ máa ń jẹ́ nǹkan wúrí ni pé ohun èmi náà kémi náà máa ṣe bí dáàdi mi so that thing had been up there pé mo máa fẹ́ jẹ́ èèyàn kan tó máa lọ sí line television so nígbà tí mo tún wá wo àwọn Yorùbá plays yẹn náà interest Yorùbá wá setting into me but that was just child's play mi ò really kàkún but when I got to LASU mo máa ń wo àwọn ọmọ theatre art department tó máa ń ṣe rehearsal once in a while I join them once in a while I just watch from afar so the passion set it but before then nígbà tí mo wà ní technical college ni mo ti wà ní theatre group Lagos State technical colleges so there ni àwa ti bẹ̀rẹ̀ stage performances then ni wọ́n ti ń train wa so mo ti ní idea nípa acting back in the days when I was in the technical college so ìgbà tí mo wá dé university interest yẹn tún wá increase so it went on like that so by the time tí ma ṣetán ní university a year later mo kàn wo movie kan mo bá rí classmate mi kan lórí nínú Yorùbá film pẹ̀lú ọ̀gá wa Yinka Quadri so classmate mi when I was in primary school ni mo meet ẹ so I had a brief stop ní school yẹn nígbà yẹn tí mo kúrò private school that is St. Peter's Primary School Faji I only spent a term ní school yẹn kí n tó lọ sí Holy Cross Cathedral so mo kàn rí classmate mi yẹn lórí TV tó ń act Mary Joseph Ray ló ń act yìí tó bá lè ṣe èmi náà lè ṣe so mo wá mi ò mọ̀ because we've lost contact èmi ti kúrò ní tí mo ti lọ sí secondary school ní 82
ṣetán ní 87 I've lost contact with almost everybody so for those numbers of years tí mo wá bẹ̀rẹ̀ sí ni máa rántí ẹ̀ ọjọ́ kan I was just talking about Yoruba movies and I spoke about pé àmọ́ màá rí ọ̀rẹ́ mi kan lórí television bí ṣe dárúkọ ẹ̀ báyìí ẹni tí mi bá sọ ní kí cousin òun ni ilé àkàn náà làwọn jọ ń gbé ní ìtòsí ọ̀dọ̀ wa ń bẹ̀ yẹn ni mo ní wow that's good ṣé mo lè rí ló bá mú mi lọ bá ń bá mi tẹ̀ nàbá sọ̀rọ̀ Mary ohun èmi náà kémi náà máa ṣe nǹkan tó ń ṣe bó ṣe sọ fún mi ni pé àwọn lẹ́gbẹ́ o mo máa join ní ẹgbẹ́ àwọn ni o so wọn á lo influence mi láti fi mú mi wọlé kí lorúkọ ẹgbẹ́ yín ní ANTP kò sí tó burú nù ẹ̀ máa join bí ṣe join ní ANTP Lagos Island nìyẹn so bá ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ títí tí tó wá ń di pé ANTP ó di pé tampa náà wá tún wá yọ kúrò nínú ANTP táwa wá decide láti bá tampa lọ so that was how the story started. ẹ ṣeun gan sà bàbá ó ti wá tó bí ọdún mélòó tí ẹ ti wá bẹ̀rẹ̀ sí í ṣeré orí ìtàgé yìí sà. I joined ANTP in 2002. Yeah, 2002. And I joined ANTP. So give or take between then and now. Okay. Ẹ ṣeun gan. Bàbá, ǹjẹ́ ṣe ìrántí sinimá tí ẹ kọ́kọ́ ṣe àbí kẹ́ ẹ̀ tí ẹ bá ènìyàn ṣe tó gbé yín jáde tí àwọn èèyàn fi mọ̀ pé eléré orí ìtàgé ni? I ṣe so many. Anyway, well, regarding cinema tí mo kọ́kọ́ ṣe, nígbà tí mo join ANTP yẹn, lady tí mo sọ pé ó jọ́ ọ̀rẹ́ mi tí mo meet tó mú mi wọnú ẹgbẹ́ yẹn, a year or two after, ó ya movie, Ẹ̀tọ́ Ìkọ̀kọ̀ ni movie yẹn. That will be the first time tí ma feature nínú movie. Àwọn Ṣọlá Ṣóbọ̀wálé, Fúnṣọ́ Adéolú ni wọ́n, Ìyá Àwẹ̀ró, àwọn ni wọ́n star movie yẹn, and I featured and I played a major role in it. So tún yà kejì náà tí mo tún bá ṣe. So story yẹn ó rí bákan, but I will shed light on it. So lẹ́yìn méjì tí mo bá ṣe yẹn, èmi sì máa ń local government tí mo belong sí ní Lagos Island, títí ANTP, we have lots of producers there. So almost on a weekly or bi-weekly basis ni wọ́n lọ shoot movie. Unfortunately, lẹ́yìn yẹn tó mú mi wọ industry yẹn, àwọn tó kù reckon pẹ̀lú mi, they saw me as a threat. So mi ò bother. So àwa kan tí wọ́n kì í mú lọ sí location, àwọn kan kàn jókòó pé ẹwà ìta àkọ́ máa fi máa jókòó lé ká máa ṣe meeting. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa ṣe stage acting, ká máa lọ ṣe school performances òbí ká máa lọ ṣe show kiri. And I thank God for that. Bá ṣe bẹ̀rẹ̀ sí ní máa ṣe rehearsal nìyẹn ní base wa tá ti ń ṣe meeting. Tá bá ṣe rehearsal la lọ ṣe performances láwọn schools. Mo wá get to know pé àwa tá lọ ṣe stage performances, we were making more money than àwọn tó kàn máa tẹ̀lé àwọn ọ̀gá lọ sí location tó kàn máa jù wọ́n síbì kan, máa bá wọn gbé gbáwo ṣe gbáṣàwo. Àwa tá ń lọ táwọn bá dé tó bá ń kùn pé àgídí làwọn tiẹ̀ fi jẹun, àwọn ò rówó ṣe kinní kan, àwọn jẹ gbèsè kúrò ńbẹ̀ ní ilẹ̀ ńlẹ̀ làwọn sùn sí, wọn máa ráwa táwa ń ka owó táwa ti make. So nígbà tó wá yá nígbà tí ń ṣe stage performance yẹn ní èèyàn kan wá rí mi ò lè gbàgbé onítọ̀hún rárá. Onítọ̀hún yẹn ni Ọlọ́run lò láti throw me into limelight. Orúkọ onítọ̀hún ni Ọládélé Mati. Òun náà ANTP Lagos Island yẹn lòun náà belong sí. But iṣẹ́ ò jẹ́ kó ráyè wá sí meeting, so mi ò rí mi ò mọ̀ from Adam. À ń ṣe rehearsal lọ́jọ́ kan ni ó kọ̀ dé. Mo rí tó wọlé, but àwa ń ṣe rehearsal wa lọ. Ó lọ jókòó ti àwọn tó kù níbẹ̀. Few minutes later, ó kọ̀ pè mí ní pé ẹ̀gbọ́n ẹ wá, mo fẹ́ rí yín. Mo rí rehearsal tẹ́ ń ṣe, mo dẹ̀ like acting yín, ṣé lè bá mi ṣiṣẹ́? A bá yín ṣiṣẹ́. Mo ṣe ní òkè, mo máa yaṣẹ́ báyìí nígbà báyìí. Ló bá bó ṣe mú mi mọ́ra nìyẹn.
so virtually gbogbo iṣẹ́ tí Délé Martin yẹn bá ṣe ni máa wà, and gbogbo moment yẹn ó hot gan. There was this marketer then, I think he's still, I don't know if he's still existing, orúkọ ẹ̀ ń jẹ́ Afisco. Gbogbo iṣẹ́ Afisco Délé Martin ló ń direct almost 80%. So gbogbo iṣẹ́ yẹn ni mo máa ń wà. That was when people started seeing qualities tí mo ní. So Ọlọ́run fi kíní yẹn fún mi l'opportunity pé instead of kí n dúró lé kí n jẹ́ local champion, ìgbà tó ń mú mi jáde tí mo lọ ṣiṣẹ́, fortunately níbi tó máa ti lọ yaṣẹ́ wọn ní Kòròdú, ẹ ti rí other directors náà tó máa wá tọkàn máa kíra wọn tó máa wù pé ó ti yaṣẹ́ tiẹ̀, ok báwo ló ṣe ń lọ kankan. Adébáyọ̀ Tìjání saw me. Some other directors also saw me. They saw my performances and they were like, I like iṣẹ́ ẹ̀gbọ́n Yan, is a new face. Ẹja bẹ̀rẹ̀ sí ní máa lò, wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní máa lò mí nìyẹn. Bí ṣe break into the ranks àwọn iṣẹ́ Ọ̀gá Bello nìyẹn, because majority of the jobs tí wọ́n ṣe náà ni wọ́n bá wọn ṣe, tó dẹ̀ pé Adébáyọ̀ Tìjání ni ó máa direct. So I can't really say pàtó pé iṣẹ́ báyìí ni mo wá ṣe o tí ayé fi mọ̀ mí o, but mo kàn mọ̀ pé èyíkéyìí tí mo bá ṣe, bó jẹ́ two scene, bó jẹ́ lead role, bó jẹ́ sub lead náà mo ṣe, it is always standing out, it's always spectacular. Àwọn èèyàn dẹ̀ máa rí tó máa sọ pé máa tó kọ̀ ra máa ń lọ jẹ́jẹ́ tí ò ń sọ̀rọ̀ yìí, is a good actor. So that's what I would just say. Ẹ ṣeun gan sà, ẹ ṣe sà. Bàbá ẹ sàn wọn kan lẹ́ẹ̀kan tí mo dẹ̀ fẹ́ kí ẹ bá mi yànnà náà ẹ̀. Ẹni ní pé ẹni nígbà tí ẹ wà pẹ̀lú àwọn tampa ní ibi tẹ́tí di pé ẹ lọ join ẹgbẹ́ wọn yẹn ní Lagos Island. ANTP ẹni nígbà tẹ. Ẹni pé àwọn tó kù rí yín gẹ́gẹ́ bí èèyàn tí wọ́n rí yín gẹ́gẹ́ bí èèyàn tí ó jẹ́ threat fún àwọn tó kù. Bàbá nǹkan yẹn ò yé mi torí mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé níbi tó bá yẹ bí new actors tó yẹ pé wọ́n bá àwọn èèyàn lẹ̀ bọ̀ tó wáyé pé àwọn new actors yẹn ó dà pé wọ́n ní good qualities ju àwọn tó kù lọ. Wọ́n máa ń sọ àwọn nǹkan kan wọ̀nyí. Kí ni yẹn ò dẹ̀ fi bẹ́ẹ̀ yé mi? Kí ni nǹkan tó fà tó yẹ pé àwọn tó kù wọn máa rí lókà ẹni yìí bíi threat ni? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Kí ni àwọn nǹkan tó yẹ pé àwọn ènìyàn ń rí tó fi wò kó dà pé wọn ò fẹ́ jẹ́ kí ẹni yẹn kó lórúkọ ju àwọn lọ àbí kó gbérí ju àwọn lọ? Kí ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sà? Ṣé ti rí oríṣiríṣi ẹ̀dá ni Ọlọ́run dá. Àwọn ẹ̀dá kan wà kẹ́ni má ní ni wọ́n. Then àwọn kan dẹ̀ wà believe wọn ni pé ojú ọ̀run tó ẹyẹ fò láì fi ara kanra. Nígbà tá a máa bẹ̀rẹ̀ nígbà yẹn, mine was just for passion until now. Passion ló gbé èmi wọ theatre. It is not that particular to make it a full-time profession. That is why tó fi jẹ́ pé ká ní pé mo fẹ́ mú as a full-time profession ni ó yẹ kí n ti resign lórí iṣẹ́ ilé kí n face squarely. But I just love acting. So èmi lọ bẹ̀ pé kí n lọ catch fun. The moment táwọn rí mi, wọ́n rí pé bọ̀bọ́ yìí ó ní qualities of being a good actor. Táwọn bá gbà láyè, ṣe mọ̀ àwọn náà ti ń try láti build àwọn kan níbẹ̀ tó jẹ́ ẹlẹ́gbẹ́ mi. Maybe there were about 2 other guys tí wọ́n feel pé tó àwọn náà build pé àwọn fẹ́ jẹ́ kó di star. But one thing in this job ni pé Ọlọ́run ló ní stardom lọ́wọ́. Kẹ́ sáré jù bẹ́ẹ̀ lọ, kẹ́ gbé gbogbo lead role láyé lórí actor kan, a particular person. Tọ́lọ́run bá ní òun ò ní jẹ́ ó débẹ̀, kò ní débẹ̀. Àsìkò Ọlọ́run dẹ̀ ni ó ṣe kókó. So gbogbo eré táwọn sá nìyẹn. Àtẹni tó ń sáré lórí ẹ̀ àti àwọn tó ń sáré lórí onítọ̀hún, èrò wọn ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹni tó ń sáré lórí ẹ̀ ń rí èmi as a threat. So wọ́n block any opportunity tí mo máa fi join wọn lọ sí any location. Àwọn tí wọ́n máa produce tó jẹ́ producer, wọ́n wò pé àbọ̀bọ́ yẹn akọ̀dé tó bá ti kíyàn akọ̀jókòó, kò free pẹ̀lú àwọn
kò ń fáwọn lówó ṣe mọ̀ tí àwọn the other guys yẹn bá ti dé wọ́n ti ra bíà wọ́n ti ra pepper soup wọ́n ti fún àwọn ọ̀gá àwọn ọ̀gbọ́n kọ́ máa ṣe yọ̀tọ̀ mi. It is not my own way of life. Èmi ò dẹ̀ lówó yẹn lọ́wọ́ ńgbà yẹn bí ní gan I would not have done it. Kí n fi owó ra opportunity kò kí n last. Because àwọn tí wọ́n fún opportunity yẹn, where are they today? None of them is relevant in the movie industry now. None of them is relevant in the movie industry today. So ẹni tí wọ́n ń gbéṣẹ́ lé lórí kó ga ìyẹn sáré pé rival lélẹ̀ àwọn náà wò pé àbọ̀bọ̀ yìí adẹ̀ ló wọn ọmọ èkó kò lè náwó kò ṣe kò mọ̀ pé kóun máa fún wa lówó ni ó yẹ kí n máa fáwọn lówó kí n máa ra ọtí fáwọn kí n máa ṣe fàájì fáwọn. It is not my way. So bí kìíní yẹn ṣe jọ help ra wọn nìyẹn tí wọ́n rí opportunity but mo dúpẹ́ lọ́wọ́ Délé Mati yẹn ìyẹn wo quality ìjọ tó dé ló fi pick mi látọjọ́ tó dẹ̀ ti pick mi he just advised me pé ẹ̀gbọ́n ẹ má dúró de àwọn people yìí o ẹ máa lọ ṣiṣẹ́ yín níta. Fortunately ìgbà tí ma fi ṣiṣẹ́ kan ṣiṣẹ́ méjì pẹ̀lú ẹ àwọn tí Ọlọ́run gbà fún nígbà yẹn ní industry Ọlọ́run jọ till now Ọlọ́run dẹ̀ ṣe ń gbà fún wọn wọ́n rí mi and they pulled me out wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lò mí so mi ò ṣiṣẹ́ ilé mọ́. n tó wá fọ́ọ̀nì ni pé tí ẹ bá lọ́wọ́ nínú oríire èèyàn ẹ lè control onítọ̀hún. Nígbà tí Ọlọ́run wá gbà fún mi tó di pé mo bá wọn ṣiṣẹ́ níta tí wọ́n ti mọ̀ mi tó yẹ pé wọ́n wá rí i pé quality iṣẹ́ tí èmi gan lọ ń ṣe ń ta ó ju èyí tí wọ́n ń ṣe ń lé lọ ó wá di pé wọ́n ò ní choice. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa pè mí wá ṣiṣẹ́ but èmi ò lé mi ò bá yín ṣiṣẹ́ o but mo máa gbowó. Because when you had the opportunity of building me and having a stake in my life, build me. Ẹni mi ò sanwó, mi ò bribe. So àwọn tí wọ́n rí pé mo good tí wọ́n lò mí ta yẹn bọ́ bá pè mí pé kí n wá ṣiṣẹ́ ọ̀fẹ́ fáwọn ó pè mí kí n ṣiṣẹ́ ọ̀fẹ́ fún wọn. But ẹ̀yin tí ẹ nípa nínú bí ayé mi ṣe máa da ní láìní yìí bẹ́ẹ̀ bá wá fẹ́ jẹ nínú ọ̀rọ̀ yẹn ẹ máa sanwó fún ni. So that has always been the way we deal with each other. I collect my money before working for them. So that is it. Ẹ ṣé bàbá nígbà tí ó dín pé níbi ẹ fẹ́ pinnu láti máa ṣe eré orí ìtàgé yìí ta ni ẹ wò bí ẹni tó jẹ́ bí mentor yín pé tó wù yín kẹ́ dàbí ẹ̀ ta ni ẹ ń wò nínú gbogbo àwọn òṣèré yẹn nígbà yẹn. In all honesty ó máa funny sí because when I was very young n tó attract mi sí Yorùbá movie ni bí Uncle Yinka Quadri ṣe máa ń pọ̀fọ̀ tó bá ṣe àwọn eré jagunjagun wọn yẹn nígbà yẹn tó máa lo cape tó máa ṣe everything bó ṣe máa ń sọ̀rọ̀ so eloquent. Finish yẹn ó ti so perfect jù. So then growing up and going into movie industry he was my role model. Wow. Pé àná ẹni tí mo fẹ́ line ẹni tí mo fẹ́ tẹ̀lé rẹ̀ and inú mi dùn pé mo ní àǹfààní láti mọ̀ wọ́n láti bá wọn ṣe láti bá wọn ṣiṣẹ́ ṣe so many other things. He is like a father to me. He sees me as a son and I thank God. I thank God for the opportunity. Ẹ ṣeun gan bàbá ẹni bó ṣe máa ń pọ̀fọ̀ bàbá ṣe lẹ́yìn ìgbà tí ẹ̀yin náà tẹ́ ti mú wọn bàbá ìjẹ́ náà ṣẹ́yìn náà ti ẹ̀kọ́ jẹ́ nínú bí wọ́n ṣe ń pọ̀fọ̀ ẹ̀ ká tẹ̀ wọ́n pé lóòótọ́ ìwé àìtí ẹ̀ lè sọ ẹ̀kan àbí méjì lórí alákọ̀wé ní ìwà ẹ̀ jẹ́ ká òwe àti wà lórí acting by pé ókè o ẹ máa pọ̀fọ̀ díẹ̀ nígbà bó tiẹ̀ jẹ́ ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì ká bàbá gbọ́n tiẹ̀ lè mọ̀ pé lóòótọ́ ẹ wo àwọn lóòótọ́. Àbí mo ti pa ni no you know when growing up n tí mo sọ ni was around 1978, 1977, 1978, or even 1975 to 1978. Ṣó ti yé yín. Ìgbà yẹn nǹkan ṣe ń gbà yẹn nìyẹn. By the time tẹ́mi máa decide yìí pé mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa lọ ṣe movie, I was around 32 years old then. So Uncle Yinka gan ti migrate from iṣẹ́ kọ́ máa pa ọ̀fọ̀ lọ́jàgún máa lọ yìnbọn to
something different entirely. So mi ò lè rántí àwọn ọ̀fọ̀ ìgbà tán máa ń pa ń kékeré yẹn compared to ibi tó ń pa kékeré yẹn compared to when I grew up tí mo wá wò náà. But one thing is this, dynamism ni ọ̀rọ̀ iṣẹ́ wa yìí. Tó bá dé ibi pé yes Da-Silva iṣẹ́ ta fẹ́ fún ẹ yìí o máa pọ̀fọ̀ ni ẹ fún wa ní script àwa gan à develop ọ̀fọ̀ à dẹ̀ pọ̀fọ̀ tó ọ̀fọ̀ ṣùgbọ́n ló wà ní ọ̀fọ̀ sí ọ̀kan ní ọ̀fọ̀ gbígbà. ẹ ṣeun gan. Bàbá kó tó dín pé àwọn inú abala tí a fẹ́ lọ wàá fẹ́ sáré béèrè ìbéèrè kan fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n máa wọ àwọn nǹkan wọ̀nyí àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n nírú irú nǹkan tí ẹ̀ ń ṣe ní ọkàn yìí tó yẹ pé bóyá àwọn náà fẹ́ máa ṣeré orí ìtàgé tọ́dẹ̀ tún fẹ́ níṣẹ́ míì lọ́wọ́ tí wọ́n lè combine méjèèjì pọ̀ tí kan ò ní dì kan lọ́wọ́. Bàbá àwọn ni mo fẹ́ kẹ́ bá wa sọ̀rọ̀ yìí. Bàbá nígbà tí ẹ̀ ń kọ́ tẹ́ ẹ wà níbi tí ẹ ti ń ṣiṣẹ́ orí ìtàgé ní Lagos Island nígbà yẹn, bàbá ǹjẹ́ ẹ lè bá mi sọ ìdojúkọ kan tí ẹ bá pàdé tẹ́ ò pa èmi tó yẹ pé mo ti ń di pé mo tiẹ̀ ti ń gbowó díẹ̀ tó yẹ pé mo láwọn ọmọọṣẹ́ ní fashion tí wọ́n ń kọ́ àwọn nǹkan bẹ́ẹ̀ ni ìwọ ń sọ̀rọ̀ sí àbí tí nǹkan kan ṣẹlẹ̀ tó yẹ pé màá fẹ́ kẹ́ bá wa sọ ìyọ̀kan náà àti bí ẹ ṣe borí nǹkan ẹ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n máa wo nǹkan yìí sá. First of all ṣé tí rí ní ilé ayé yìí there is nothing wrong tí ẹ bá multitask o nítorí òyìnbó ń pè nìyẹn ò ń ṣe lè ò ń ṣe lè ìgbà kan ló máa ń sọ yìí pé èèyàn kan foreman èèyàn kan ò lè ṣiṣẹ́ èèyàn mẹ́rin Nàìjíríà táwa yìí tó bá possible kò ṣiṣẹ́ èèyàn mẹ́wàá láti fi là tó bá ti ní mú kan mọ́kàn kò sí nǹkan tó bàjẹ́ níbẹ̀ ní tèmi ń ṣe èmi multitask ni nítorí bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe gbà mi ò dẹ̀ mọ bó ṣe bí ṣe máa yíwèé mi ò mọ bí ṣe máa lọ jalè ọ̀nà tí mo mọ̀ yìí náà ni mò ń ṣe legitimately. Challenge tí mo ní way back then nígbà yẹn tí mò ń ṣe iṣẹ́ fashion designing there was this woman tó gbé iṣẹ́ fún mi ó ní kí n bóun rán office wear kó aṣọ bíi 20 fún mi nígbà yẹn pé kí n bóun rán pé aṣọ tóun fẹ́ máa wọ̀ lọ sọ́fíìsì ni mo ti wá rán bíi 10 mo ti kó fún ó wá ní kí n ṣe hold on kóun fẹ́ kó sí wa pé kí n má ti bẹ̀rẹ̀ sí ní rán ìtókù wọ́n wá wò ó pé ẹni tí mo ránṣọ 10 fún a ti sọ̀rọ̀ owó kò yìí fún mi lówó ní kí ní sùúrù tá a bá rán gbogbo ẹ̀ tán mo ti máa ń rán fún bẹ́ẹ̀ tí n dẹ̀ máa rí lọ́rùn ẹ̀ all of a sudden mo kàn get to know pé àwọn aṣọ tí mi rán fún woman yìí kò wọ̀ wọ́n mọ́ kò tiẹ̀ kí ń wọ̀ rárá èèyàn kan ló wá ń jẹ́ kí n mọ̀ yìí pé ọ̀dẹ̀ ó lẹ́ni tó máa ń káṣọ yẹn fún tẹ́lẹ̀ at a particular price ó máa ń kó lọ sí ìlú òyìnbó lọ tà ní ó ń lò wọ́ purọ́ fún ẹ pé iṣẹ́ ọ́fíìsì ni òun fẹ́ wọ̀ fún. To me I was just like well an agreement is an agreement màá rán àwọn èyí tí mo ti gbà 20 yẹn 10 tó kù màá rán ní price láti jíjọ sọ mi ní sọ pé bóyá nítorí kó ń kó lọ sí anywhere pé mo fẹ́ fi owó kún so nígbà tó wá dé ó wá tó wá kó 20 extra sí wa ó jẹ́ 30 ilẹ̀ mo wá sọ pé madam I got to know pé nǹkan báyìí lẹ́yìn ṣe ó ní mo ní well I'm not against it oníkàlùkù ń ṣe business ni ẹ jẹ́ kí n parí mẹ́wàá tó kù yìí náà kí n gba owó ẹ̀ then we will now talk on the new set tẹ kó wá kó sọ̀rọ̀ ó ní no problem mo bá rán mẹ́wàá tó kù tán ó yá ẹ fún mi ní owó iṣẹ́ ló bá di ẹ̀kọ́ òun jẹ́ kí n mọ̀ o tí mi ò bá ti lè rán 20 tó kù tó ń kó wá yìí ní same price tí mo rán 20 alákọ̀ọ́kọ́ àtowó 20 alákọ̀ọ́kọ́ o àti 20 tuntun tó ń kó wá o kí n gbàgbé ẹ̀mí ìnígbà kọ́bọ̀ ìnígbà kọ́bọ̀ bíi ti báwo kí ni mo ṣe kí ló le tó yẹn mo ṣáà bí eré I thought pé ó ń ṣeré náà madam stop ẹ̀ ló bá yẹ pé eré lẹ̀ ń ṣe òun ò bá mi ṣeré ó ti bẹ̀rẹ̀ ariwo ọlọ́pàá ni ọkọ ẹ̀
I will get you arrested lórí pé mo ní mo ránṣọ mi ò gba prize yẹn mọ́ tí bá máa rán ìmí. Madam mo máa gbowó mo bá seize 10 tó kù pé mi ní release tí ó bá kú owó fún mi náà ó mọ̀ mí ni màá fi wọ̀n ẹ́ pé kò yí kíní kankan no problem ibo ni next thing tó ṣe ó lọ pọkọ wá ọkọ kọ ọlọ́pàá lẹ́yìn wọn ti ẹ̀gbọ́n kankan ìgbà tí lọ́tún lósì mi ò sọ anything wọ́n ṣàmú mi lọ sí station Lion Building. Unfortunately fún wọn mọ̀ pé mi náà léèyàn ẹni tèmi wá ní wá senior ọkọ títí ẹ̀ inspector rank ni ó wà ẹni tí èmi mọ̀ ó ti ń bọ́ sí position supo àbí superintendent of police ni so immediately tí wọ́n mú mi lọ àwọn aráalé mi ti pe ìyẹn pé ọmọ ti mú ẹ̀gbọ́n ẹ̀ lọ station nǹkan báyìí lórí nǹkan báyìí olófin tó dẹ̀ nìyẹn kí ló ṣe kò báṣọ jẹ́ ṣé kò jalè ṣé kò jà kò sí wàhálà tó jẹ́ bẹ́ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ yẹn wá bá wa ń bẹ̀ wọn ò mú mi wọnú station èmi ń bá wọn fà lọ́wọ́ wọn kàn mú mi sínú kíọ̀sì kan across the police station ni ẹ jẹ́ ká wọ station kí n lọ kọ statement wọ́n nínú inú bẹ̀ lọ́ mú mi sí pẹ̀lú àwọn ọmọọṣẹ́ mi méjì tí wọ́n kó pẹ̀lú mi kí n rán ọmọọṣẹ́ mi kan kó lọ káṣọ wá a ní ẹ jẹ́ á wọnú station kémi kọ statement mo mọ̀ kí n ti máa kọ àfi kí ọlọ́pàá yẹn káṣọ bọ́ lọ́rùn ẹ̀ ibi tó ti ń bá mi fà lọ́wọ́ ẹni ọkọ woman yẹn àti woman yẹn ti lọ but ọlọ́pàá tó mú wá àwọn méjì ṣì wà ní ọ̀dọ̀ mi bẹ̀ nígbà tọ́rẹ́ mi yẹn máa dé ó kọ̀ bí lọ what is the offence of this man na oga inspector say make we arrest am what is this offence they say he be spoil cloth kini you can say ọkọ̀ gbá àwọn yẹn ní etí náà. Why did you arrest him? Oya take him inside to write his statement. Well, ká má sọ̀rọ̀ lọ, ká má fàágùn. He was able to get me out of that situation. Obìnrin yẹn san owó mi and ó sọ fún ọlọ́pàá yẹn kóun tó máa bọ̀ ó ti sọ fún lọ́ọ̀yà pé kí lọ́ọ̀yà náà tẹ̀lé òun kí yẹn má ṣe bí pé òun mọ̀ mí kó jẹ́ kó ṣe bí family lawyer. So lọ́ọ̀yà ti ń sọ lẹ́sẹ̀kẹsẹ̀ pé àwọn fẹ́ take case yẹn up pé káwọn wọlé DPO gbọ́ DPO jáde ọ̀rẹ́ mi yẹn bá DPO sọ̀rọ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti pe ọlọ́pàá yẹn wọ inú ibi tó ti ń kọ statement wọn lọ ti sọ fún pé kó bẹ̀rẹ̀ sí ni máa bọ́ṣọ lọ́rùn ẹ̀ ìyẹn inspector tó wá lù mí yẹn lọ ti sọ pé kó bọ́ṣọ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ ti jù sí inú cell lọ ti wọ́n DPO yẹn ṣàbẹ̀ mí unfortunately I got out of it and it ended there. Ẹ ṣeun gan bàbá eléyìí náà fún àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa wò wá rí pé èèyàn gbọ́dọ̀ ní sùúrù torí tí ẹ bá ní sùúrù nígbà yẹn tó bá pẹ́ lòmíì ni a ò pé lórí owó mi ó tún wá bá mi mọ́ ṣọ́ọ̀bù kìíní kan á dìjà á dẹ̀ padà ní pé ó máa padà jẹ̀bi wá nítorí pé ó na obìnrin ibi tó máa padà yí sí nìyẹn. In fact nígbà táwọn ọlọ́pàá yẹn dé area tèmi gbé one of the toughest area in Lagos Island nígbà yẹn ewé iná ló ń pè bẹ́ẹ̀ so ewé iná street Evans street ni but there is one place we call ewé iná níbẹ̀ yẹn náà so àwọn ọmọ líle wọ́n wà ládùúgbò ẹsẹ̀kẹsẹ̀ tó ti rí ọlọ́pàá tó ti rí ọlọ́pàá gbá mi létí lẹ́yìn kan ti pariwo wọ́n máa ti gbá captain létí igbá kan àwọn kan ti ń yọ ìgò wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ti ń jùgò mo ṣáà káwọ́ sókè pé ẹ má jùgò fọlọ́pàá o ẹ ṣáà jẹ́ àyànjú ẹ jẹ́ á máa lọ irọ́ àgbọ́dọ̀ gbà kíní kankan wọn lè mú ẹ lọ irọ́ ẹ má ṣe tèmi bẹ́ẹ̀ táwọn sẹ́ẹ̀tì yín bá ń fa wàhálà ẹ lè gúngò kẹ ṣe ní tẹ fẹ́ ṣe bọ̀ lórí ti tèmi ẹ má worry I will come back home so mo dúpẹ́ lọ́jọ́ yẹn pé sùúrù because ẹnu wo ni màá fi sọ pé wọ́n jùgò fọlọ́pàá ìgò fọ lórí alárí máa padà jẹ̀bi ni gẹ́gẹ́ bí ọmọkùnrin máa rí challenges bàbá mi àti ìyá mi dẹ̀ ti kọ́ mi nígbà yẹn kọ́ èmi àti ẹ̀gbọ́n mi àtàbúrò mi nígbà yẹn pé gbogbo gbà ká máa fa nǹkan lọ́lọ́run lọ́wọ́ ká máa ṣàdúrà but the only thing so many things lè ti ṣẹlẹ̀ kí n má rántí ní moment yìí but èyí tí mo máa ń rántí jù òun ni ìgbà ikú bàbá mi
ó kọ́ mi lẹ́kọ̀ọ́ tó pọ̀ gan nítorí ó fi ìwà ẹ̀dá ó fi hàn. Gẹ́gẹ́ bí mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé my father was a philanthropist tó máa ń ṣe fónílé tó ń ṣe fàlejò. Ilé wa máa ń kún every Sunday. Ìyá mi máa gbé sórí iná máa sọ, wọ́n máa gbé kaná máa sọ ni. People will be eating from morning till night. The moment tí dáàdì mi kú, gbogbo àwọn máa ṣe bí bàbá fún ẹ. That time we were about even travelling abroad. Èmi àti àwọn siblings mi mẹ́ta náà ni màmá mi bí fún dáàdì mi. So we were about travelling abroad, our passport and everything till ready. We were going to the US then. So our family members, ẹ má worry, we will continue once we are finished, once we are done with the burial. Máa lọ proceed journey yín láti lọ kàwé yín to furthermore. So ọkàn wa balẹ̀. Bàbá stylishly kò tiẹ̀ yé wa. Gbogbo wọn kò bẹ̀rẹ̀ sí ní máa disappear lẹ́yọ kọ̀ọ̀kan. Àwọn ọ̀rẹ́ dádì mi náà ń kọ́ tí bá bẹ̀rẹ̀ sí ní máa dárúkọ àwọn tó jẹ́ ọ̀rẹ́ dádì mi láyé ìgbà yẹn, àwọn big shots in the society, but believe tèmi in life ni pé tí bàbá mi dẹ̀ jẹ́ kí n mọ̀ àti ìyá mi ni pé tó bá lérò pé ẹ̀dá máa ràn ẹ́ lọ́wọ́ tí ò ràn ẹ́ lọ́wọ́ má fi ṣèbínú, Ọlọ́run ràn sí ẹni yẹn kò kí n ṣe olórí ẹ̀. So mo máa ń di kinní yẹn mú. Tó bá dẹ̀ wá ń position láti ran ọmọlàkejì ẹ lọ́wọ́ tí o ò bá ṣe, Ọlọ́run á gbé ẹlòmíì dìde lọ́nà àrà láti jẹ́ kó ṣe tí ó jọ̀wọ́ lójú tí o fẹ́ ṣe yẹn. Àwọn ọ̀rẹ́ popsi mi, family members tí Ọlọ́run dá lóhùn tọ́lọ́run gbà fún tí a mọ̀, gbogbo wọn disappear. It was a shock. So gbogbo ẹrù yẹn mọ̀mísí mi nìkan ni wọ́n dá gbé. Fortunately àwọn ẹbí títí wọ́n tẹ́wọ́ gbà wọ́n because irú ẹ̀gbọ́n mi ọ̀dọ̀ àbúrò mọ̀mísí mi immediate younger brother mọ̀mísí mi lòun lọ bá gbé l'Abẹ́òkúta. Èmi lọ bá èyí tó next sí yẹn, èmi lọ bá yẹn gbé ní Surulere. Mo kúrò ní Lagos Island, mo move sí Surulere. It was my younger brother tó jẹ́ last born wa nìkan ló stay pẹ̀lú mọ̀mísí. So kíní yẹn kọ́ mi ní ẹ̀kọ́ gan pé ẹ má gbára léèyàn, ẹ má gbé ara léèyàn, and ẹ má kó ẹyin yín sínú apẹ̀rẹ̀ kan. Ẹ try kẹ́ wá nǹkan yín sí several places. So kó má di pé ibi tí ẹ̀kọ́ bá fojú sí tí kò bá wá láti bẹ̀, you can always look elsewhere. So kíní yẹn kọ́ mi ní ọgbọ́n gan pé kíyàn má dára léèyàn. In fact àwọn tọ́jọ́ rẹ̀ dádì mi kàkà kan ràn wá lọ́wọ́, wọ́n toast ìyá mi pé àwọn fẹ́ yá mi ni. Bàbá mi ò yí pé 6 months tí mo mọ ọ̀rẹ́ wọn mẹ́ta tí wọ́n máa ń wá sílé wa. Ọjọ́ tí màmá mi dẹ̀ ti sọ pé òun ò lè fẹ́ wọn, ìgbà yẹn tó máa ń wá, wọ́n máa kó oúnjẹ wá, wọ́n máa fún wa lówó, rán wa àwọn lọ sanwó school gbà yẹn. Ìgbà tí mọ̀mí bá ti kẹnu sí, tí màmá mi bá ti sọ fún wọn pé àwọn ò ṣe báyìí, tó dẹ̀ ti try tí ò bọ́ sí, ẹ̀ ní rí wọn mọ́. So ẹ̀dá nìyẹn fún yín. It was a huge experience for me and I thank God. Ẹ ṣeun gan bàbá. Bàbá nítorí àkókò mo ní ìbéèrè mẹ́ta, lẹ́yìn ìbéèrè mẹ́ta ìmọ̀ yọ̀ǹda yín kí ẹ lè padà sí nǹkan tí ẹ ń ṣe. Bàbá àkọ́kọ́ ń bẹ̀ ni pé látìgbà tí gbogbo àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ pé ó ti ṣẹlẹ̀, bàbá a wá rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni pé torí a rí pé oníṣẹ̀jọba náà lẹ́yìn náà, ṣùgbọ́n a rí àwọn kankan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta. A rí ní Benue State tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó sọnù tí ó lọ. Bàbá kí ni nǹkan tí ẹ lérò pé ìjọba lè ṣe tí àwọn nǹkan wọ̀nyí lè fi dópin? Ìdí tí a ṣe béèrè pé oníṣẹ̀jọba náà ní, mo dẹ̀ mọ̀ pé nǹkan tí a ṣe lè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa wù ú. Tàbá ni ó máa dọ́dọ̀ wọn tí ò ní dọ́dọ̀ wọn kọ́. Nítorí mo ṣe fẹ́ ní ká sọ̀rọ̀ pàdé bóyá ẹ lè ta wọ́n lólobó láti mọ̀ nǹkan tó yẹ kó ṣe. Mo ṣe béèrè yẹn lọ́wọ́ yín sà. Kí ni nǹkan tí ẹ rò pé ìjọba lè ṣe torí nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan tó yẹ pé kò bójúmu sà? Lákọ̀ọ́kọ́ kí Ọlọ́run tẹ́ gbogbo àwọn tí wọ́n pàdánù ẹ̀mí wọn, kí Ọlọ́run tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Ìṣẹ̀lẹ̀ burúkú ni o, ìṣẹ̀lẹ̀ burúkú ni. Tó dẹ̀ ń bani lọ́kàn jẹ́ ní àmọye ẹbí tí wọ́n ti run
lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Àmọ́ àmọ̀ràn tèmi fún ìjọba ń gbìyànjú, wọn ò ṣètò, wọ́n sì lè ṣe jù bẹ́ẹ̀ lọ. And lágbára Ọlọ́run á fún wọn ní ọgbọ́n àtìmọ̀ láti ṣe jù bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ tí rí, èmi máa ń sọ kinní kan, ẹ má jẹ́ ká máa ṣépè fún ìjọba wa. Ọlọ́run ọba ń gbọ́, Ọlọ́run ọba ń gbọ́. Bí mo bá ń ṣe àdúrà ní àárọ̀ kùtùkùtù every morning, I pray for my country. Torí mo mọ̀ pé tó bá da fún country mi ló máa da fún mi. Mo ti lọ opportunity láti lọ sí America o, mo kọ̀, mi ò jókòó pa síbẹ̀, mo decide láti padà wá sí Nàìjíríà ni because èèyàn kan ló máa tún Nàìjíríà náà ṣe tó máa fi dàbí ibẹ̀ yẹn. Kò ṣe pé kò wù mí lọ, kò ṣe pé kò wù mí gbé, but a láti sowọ́pọ̀ ni. Wọ́n máa ń sọ kinní kan, a máa ń sábà lò ní Lagos State Civil Service. Tó bá kàn yí pé nǹkan máa kan àwọn èèyàn, wọ́n máa ń sọ yí pé if you see something, say something so that we can do something. Kò sí bí irú ìṣẹ̀lẹ̀ yẹn ṣe fẹ́ ṣẹlẹ̀ tí aráalé ò ní mọ̀. Àwọn Yorùbá wọ́n pa òwe pé bí ògiri ò bá lanu, aláǹgbá ò lè wọbẹ̀. Ṣé bí ìgbà kan làwọn pípù yìí máa wá? Àwa tá dẹ̀ ti mọ̀ yí pé àwọn pípù yìí anytime ló lè wá, ó yẹ ká ti gbáradì pé wọ́n ń bọ̀. A ti wá mọ̀ pé kinní yìí máa ṣẹlẹ̀. Tálámọ̀ tó ń ta àwọn pípù yìí lólobó yí pé ẹ má worry, their guards are down, ẹ má bọ̀. But ìyẹn kọ́ ni ọ̀rọ̀ tèní. Ọ̀rọ̀ tèní ni kí ni ìjọba lè ṣe. First of all, àwọn ọlọ́pàá wa, àwọn army wa, wọ́n láti mọ̀ yí pé they are first of all citizens of this great nation before they are policemen and before they are military men. Kò sí ẹni tí n tó ṣẹlẹ̀ yẹn máa ṣẹlẹ̀ sí tí ò ní tara o. Ó dẹ̀ dá mi lójú wípé àwọn ọlọ́pàá àtàwọn àmì náà máa lẹ́bi nínú àwọn tó kù o. Ṣó ti yé? So n tí máa kọ́kọ́ sọ ni pé kí ìjọba kí wọ́n túbọ̀ máa gba ọlọ́pàá sí, kó recruit àwọn èèyàn sí into the military and the police force. So wọ́n lè spread àwọn people yìí around the country, kí wọ́n lè ní camp or maybe barracks or something that is well fortified, well armed, tó yẹ yí pé they will be prompt to action. Tí ìṣẹ̀lẹ̀ burúkú kan bá ṣẹlẹ̀ tó bá pè wọ́n, kò ń ṣe yí pé àlépo nínú mọ́tò, wọn ò release ìbọn fún wa. They should be ready to heed the clarion call. Tí àwọn mẹ̀kúnnù bá pè wọ́n, tí àwọn ará bíi tó bá attack wọn, tó dẹ̀ máa lọ́bẹ̀ tó máa lọ tètè dẹ́kun or put a stop to those attacks. Because that's just the only way. Ọlọ́pàá ò pọ̀ tó nílùú, àmì gan ò pọ̀ tó nílùú. Wọ́n ṣe ń lọ síbí, àwọn tó bá kó kúrò níbí lọ́mọ tó kó padà lọ síbí kan. They need to, and the fact is Nigeria ní owó láti fi ṣe. That one I believe. Fortunately for us, we have a very good president tó ní listening ear. Tàdẹ̀ ti rí àwọn nǹkan ribiribi tó ṣe tó fi generate owó fún ìlú láti lò. Ẹ wo revenue allocations tó ń fún àwọn states. Káwọn states náà bó jẹ́ máa lọ jà ní house ní kẹ́ni state police, we need to do something about this. Bóyá ẹ máa build the state police ni, bóyá ẹ máa fortify àwọn current policemen and military ni, kẹ́ divert part of those allocations on that. Then tẹ́ bá máa ṣe next budget, increase security budget to save lives of the masses. And tó bá dẹ̀ jẹ́ yí pé kọ́kúkú kẹ́ fún wa ní opportunity láti fi arm ara wa. Tá bá arm ara wa, a lè defend ara wa. Tá bá ní store tẹ́tí lè ta weapons, oníkálukú lọ́bẹ̀. If you have your documents to make you eligible to buy those things, buy them and fortify yourself. So ẹni tó ń bọ̀ nílé ẹ tó ti rí wọn náà tó ti yin méjì sókè, a máa wọ̀ pé
ẹ jẹ́ àrò dáadáa ká tó wọrú bíbí o but nígbà téèyàn ń kó bọ̀ bọ̀ tẹ́yìn wá yọ̀bẹ báwo lẹni tó mọ̀bẹ dání ṣe máa bá ẹni tó níbọn lọ́wọ́ jà. So the government released the funds to help the military, the police, to aid the security of the country. Ó ṣe kókó. That is my advice. Thank you very much, sir. Thank you very much, sir. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, sir. Bàbá, nínú ìbéèrè mẹ́ta tí mo ti lò, mo ti béèrè àkọ́kọ́, orí ìkejì lélẹ̀. Bàbá, mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà àti àwọn onífújì, mo rí pé wọ́n ní ìbáṣepọ̀ tó yẹ pé a ti rí àwọn onítíátà gan tó yẹ pé àwọn náà wọ́n kọ fújì. A dẹ̀ ti rí onífújì náà tó yẹ pé ó ṣe tíátà. A rí pé àwọn méjèèjì iṣẹ́ yẹn ó dà pé wọ́n jọ máa ń wọnú ara wọn pọ̀ ni. Bàbá, òun ó jẹ́ kí wá fẹ́ béèrè yìí pé tá bá ní ká dárúkọ gbogbo àwọn onífújì, bàbá èwo lẹ́yìn máa ń gbọ́ jù àti pé ibi tẹ́yìn kan tún dàgbà sí gẹ́gẹ́ bí tẹ orúkọ tí ẹ pè ní ewu iná ní Èkó. Mo mọ̀ pé ibi bẹ́ẹ̀ wọn ò lè ṣe kí wọ́n má gbọ́ fújì bẹ́ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé ó máa jẹ́ nǹkan tó pẹ́ yìí náà máa gbọ́ sí lẹ́ máa gbọ́ sí ti ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan. Èwo lẹ́yìn fẹ́ràn jù nínú gbogbo àwọn onífújì yẹn? Nígbà tí àwa láti kékeré títí wa ní ewé iná yẹn, in fact olórin wà ńbẹ̀. Ara àwọn olórin tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ orin látàwọn tó jíwèrè tí wọ́n kọ fújì gidi, mi ò rántí orin tá máa pè, but there is a particular man tí wọ́n ti lé tí ń sìn yàn, Àjàdí la wà léwé iná. Olórin ni wọ́n. Nígbà táwa kéré a sì máa ń rí wọn tó máa ń kọrin ṣe kínní. But growing up, àwọn tí àwa mọ̀ pé wọ́n jí wéré nígbà yẹn, òun ni Àlàó Màláíkà, ọmọ Àgàràwú lòun. So but wọ́n máa ń jí wéré yẹn wá sí gbogbo àdúgbò títí wa láti Àgàràwú tí wọ́n máa wá àwọn ata wẹ́wẹ́ nígbà yẹn. Then a ní àwọn méjì olórin méjì kan náà ní Lagos Island yẹn. Mo ti gbàgbé orúkọ wọn sìn. The majority àwọn olórin náà tí wọ́n ti di ńlá sìn, gbogbo wọn náà ni wọ́n ní nǹkan ṣe pẹ̀lú Lagos Island to become what they are today. Kwamwan kò fi Lagos Island ṣeré. Àgàgà ẹgbẹ́ tó tiẹ̀ belong sí just the next street. Sí tèmi Evans Street lèmi gbé, Rika. So he's a member of Rika Gents. So gbogbo àwọn yẹn tó bá ń kọrin nígbà yẹn náà. So but any day, anytime, gbogbo wọn lèmi ń gbọ́. Èmi ò ń while growing up, I wasn't a fan of Fuji music, only hip hop làwa. Bóyá nítorí private school àti secondary school tí mo lọ, takasufe disco làwa ń jó. But while then, it was after my secondary school life tí mo ti dàgbàdàgbà mo ṣe wò pé okay, Wasiu mo like orin ẹ̀, but Pasuma, my man, any day, anytime. So Ọ̀gá ńlá, fan Ọ̀gá. Currently, I'm a fan of Pasuma, Ọ̀gá ńlá, any day, anytime. Wow. Ẹ ṣeun gan. Bàbá, kí n tó yọ̀ǹda yín kẹ́ tó máa lọ, ẹni Ọ̀gá ńlá gangan lẹ́yìn tẹ̀lé kí àwọn olólùfẹ́ yín àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan lè mọ̀ pé lóòótọ́ Ọ̀gá ńlá gangan ni ẹ̀ ń tẹ̀lé. Èèyàn bá wà sí ní bàbá, ẹ kò bá mi kọ orin kan nínú orin Ọ̀gá ńlá kó lè mọ̀ pé lóòótọ́ èèyàn Ọ̀gá ńlá ni ẹ̀ sà. Ẹ kò kọ́ ṣe àgbà bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀. So okay, let me just try. Ẹ káàbọ̀ sílé agbára pàṣẹ kù. Wọ́n ní mo lẹ́rù kú, mo ní disciples. Ẹyẹ máa bá wọn tẹ́lẹ̀ kẹ̀kẹ́ fún wa ká. Ọ̀gá ńlá, Ọ̀gá ńlá, Ọ̀gá ńlá, boss. Thank you very much. Ẹ ṣeun gan sà. Bàbá, káfí lè ṣàyíká. Bàbá, advice wo lẹ fẹ́ fún àwọn olólùfẹ́ yín àti àwọn ènìyàn tí wọ́n ń gbìmọ̀ pọ̀ nílé tí àwọn náà fẹ́ ṣeré orí ìtàgé, irú ìmọ̀ràn wo lẹ fẹ́ fún wọn sà? Well, eré orí ìtàgé nǹkan tó dùn ni. N tó dùn débi tó yẹ pé tọ́lọ́run bá gbà fún ẹ, gbówó tí wà, tọ́lọ́run bá gbà fún ẹ tó ti lójú, tó bá lò dáadáa, ojú ẹ̀ á lànà fún ẹ, á ṣí doors fún ẹ. But when you are joining, ẹ má join pé nítorí pé ẹ fẹ́ di star. Ẹ má join pẹ̀lú desperation pé mo máa lo nǹkan tí mo ní láti fi rí nǹkan tí mò ń wá. Àgàgà àwọn obìnrin, kò sí desperation nínú iṣẹ́ yẹn. Ọlọ́run ló ń fún yàn ní stardom.
tí kò bá kí n ṣe ọ̀nà ẹ wà á sáré kú ni ṣó ti yé but be determined tẹ bá ń wo film ẹ má wo film fún ọgbọ́n tó fẹ́ kọ́ yín nìkan ẹ má wo nítorí pé ẹni tó ń perform ẹni tó ń act yẹn actor àbí actress tí ẹ like ni ìwọ tó fẹ́ ṣe film ni mo sọ o máa wo bí ẹni tó like yẹn bó ṣe ń gbé apá bó ṣe ń gbé ẹsẹ̀ bó ṣe ń ju lines ẹ̀ kọ bẹ̀rẹ̀ sí ní máa kọ I do it even till now mo máa take time láti wo àwọn movies kankan and what do I want to look or what do I want to watch out for in those movies the performances the acting capabilities of those people tí mo like so tí mo fẹ́ kọ́ nìyẹn pé ok bó ṣe ṣe kíní rè tó fi dá bó ṣe ṣe kíní rè tó fi dá ẹ wá ní jókòó ayé ìgbà tí wọ́n kọ́ acting ní abẹ́lé ti kọjá ìsìn wọn kàwé o ẹ lọ kàn school ẹ tún ṣe research fúnra yín fóònù yín n tó gbé sórí àgàgà once you have an Android phone or iPhone or any phone you can Google learn how to act performances movie productions all those things all those steps are on your phone so just Google and you will learn. Thank you very much sir. ẹ ṣeun gan bàbá. bàbá ǹjẹ́ ní sinimá kankan tí ẹ bá wo ènìyàn ṣe àbí tó jẹ́ tí yín tẹ fẹ́ kí àwọn olólùfẹ́ yín lọ wò kẹ bá dárúkọ ibi tí wọ́n ti lè wò sà ibi tó ti lè bá pàdé jẹ́ dárúkọ ìkéde. well kò sí for now but àwọn tí mo ti bá yàn ṣe which is everybody loves Jennifer it has skyrocketed out there well adúpẹ́ fọlọ́run pé a lọ opportunity láti kópa nínú ẹ̀ Lákàtàbú Ọdúnládé adúpẹ́ pé a kópa nínú ẹ̀ wọ́n ti ṣe but èyí tí mo kọ lè bẹ̀ yín kẹ́ bá mi wò òun ni movie sister mi Obong The Journey you can always watch that it's a very very good movie gbádùn ẹ̀ gan tẹ́ bá wò ẹ ṣé. ẹ ṣeun gan sir. Thank you very much sir. Thank you.